Bàbá Èkìtì ti fìpè ńláńlá ránṣẹ́ sí àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí o. Ó fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn, kódà ọ̀rọ̀ yìí padà taba Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Kí làwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí ṣe tí Bàbá Èkìtì fi ń bínú sí wọn tó bẹ́ẹ̀ tó ń fi ọ̀rọ̀ kàǹkà hẹ̀rìmọ̀ ìpè hẹ̀rìmọ̀ ránṣẹ́ sí wọn? Ìròyìn ń bẹ nínú fọ́nrán yìí lẹ́kùnrẹ́rẹ́ o. Kí ni ẹ̀tọ́ àwọn Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá? Ipò wo ni wọ́n dì mú? Ipò wo ni wọ́n ní nínú kájìjàǹgbara fọmọ Yorùbá, ká protect ọmọ Yorùbá? Kí lohun tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe tí Bàbá Èkìtì fi ń jáde sọ̀rọ̀ ṣùnùkùn sí wọn? Irú àwọn Àgbẹ̀kọ̀yà wo ló wà nílẹ̀ Yorùbá báyìí? Bàbá Èkìtì dárúkọ àpótí ẹ̀rí ní mẹ́sàn-án mẹ́wàá lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ẹ̀ka ti àpótí ẹ̀rí nínú fọ́nrán yìí. Bàbá Èkìtì béèrè ìdí tó fi jẹ́ pé àwọn Yorùbá Nation olóyè Sunday Igboho ni wọ́n ń dojúkọ tí wọn ò dojúkọ àwọn Fúlàní tó ń dalẹ̀ Yorùbá láàmú. Ẹ wá gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ tí Bàbá Èkìtì fi ránṣẹ́ sí àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí tó fi kì wọ́n bẹ́ńdẹ́ nínú fọ́nrán yìí. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára, ó kà màmá. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Tẹ́ ẹ bá dojú ìjà kọ àwọn Yorùbá Nation, òfò lẹ máa ṣe, torí òfò ló mẹ̀fọ́ ṣe. Òfò lẹ máa ṣe. Ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà, ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí. Àwọn ẹgbẹ́ kan tó jáde ẹ̀yin ọmọ Yorùbá, à ń pè wọ́n ní Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí olè. Kò ní dáa fún gbogbo yín. Tẹ́ bá dẹ̀ wo gbogbo wọn, ìyà ń jẹ wọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìṣirò wà lórí ní o. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyà tó ń bẹ nínú ayé wọn bá kó sínú tírélà yóò ní rìn. À ń torí òròmọdìyẹ ń jà. Wọ́n ní ta ní ń jẹ òròmọdìyẹ ní ta ní ń jà. Wọ́n ní kó òròmọdìyẹ ọmọ lọ sórí ààtàn. Onídẹ̀ẹ́dẹ́ àfi tó bá jẹ lórí ààtàn. Àwọn wèrè ṣé owó ní Sunday Igboho wá? Àwọn Igboho lọ́wọ́ anybody. Àkùrọ̀ Sunday Igboho ti lómi inú tẹ́lẹ̀. Tí ìṣọdún méjì, tí ìṣọdún mẹ́ta, tí ìṣọdún mẹ́rin, tí ìṣọdún mẹ́wàá mọ́. Tẹ̀tẹ̀rẹ̀ kú Sunday Igboho ti lómi tẹ́lẹ̀ kejì ó tó dé. Sunday Igboho ti ṣòṣà kàtó ṣòṣà. Sunday Igboho was not a talakania like us. He's a multi-billionaire. Owó kọ́ ló wá dénú Yorùbá Nation. Nínú fọ́nrán yìí, Bàbá Èkìtì ṣe àpèjúwe àwọn Àgbẹ̀kọ̀yà ló sọ ìyàtọ̀ láàrin àwọn Àgbẹ̀kọ̀yà pété ẹ bá kọ̀tínú láti máa pa ìran mi, ẹ jẹ́ kó ní kálukú máa lọ nílọ ẹ̀. Ẹ̀yin wèrè kí wọ́n jáde síta yín ẹlẹ́yìn Àgbẹ̀kọ̀yà tí gọ́ọ̀mẹ̀ntì bá tún yín lẹ̀ máa gbé súnmọ́. Tẹ́ ẹ bá gbé súnmọ́ wa, àrà ló máa pa yín. Tẹ́ ẹ bá gbé súnmọ́ wa, ẹ máa fojú sunkún ọmọ. Ẹ̀yin wèrè játijàti ọmọ ìrankíran. Àwọn tó they don't know the meaning of Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà was most important in Yorùbá land more than OPC. Níjẹ́ wo ló OPC dé? OPC dé 1994. Àgbẹ̀kọ̀yà ti wà ní 60 ní àwọn bàbá wa ti dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ̀. Tó ti dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ̀ tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà máa ń kọ̀yà fọ́mọ Yorùbá ni, máa ń kọ̀yà fún àwọn àgbẹ̀, máa ń kọ̀yà fún Yorùbá. Àgbẹ̀kọ̀yà máa sọ pé don't shoot Yorùbá people, don't ever. Kí Àgbẹ̀kọ̀yà tó béèrè ẹjọ́ tó bá jẹ́ Yorùbá àti Yorùbá ni, wọ́n kọ́kọ́ gba Yorùbá yẹn kó nínú ewu náà kó tó máa béèrè pé kí ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tòde òní kàríkàṣọ́ elébi wèrè ẹ máa fúlàgì ẹ̀. Ẹni ní ká má ṣe tà wá láyé tó bá jẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà
ẹ̀rí ló ní ká má ṣe tàwa òfò lomi ẹ̀fọ́ ṣe òfò ni ẹ máa ṣe tó bá tẹ́ bá ṣogún ọdún láyé ẹ ò ní ṣàlùbáríkà lọ́lá bàbá wa lókè kò ní dà fún gbogbo yín ṣé ẹ lè tó wàá mú ni mélòó ni yín mo sọ fún yín majority of you tẹ́ bá ti dalẹ̀ Yorùbá ewé àtegbò tẹ́ bá jẹ́ ní ilẹ̀ Yorùbá kò tún gbà fún yín mọ́ kò tún jẹ́ fún yín mọ́ a máa ṣiṣẹ́ lòdì sí ara yín ni ewé àtegbò gbogbo èyí tẹ́ ń gbógun ti ìgbédìde orílẹ̀-èdè Yorùbá tẹ́ bá jẹ́ ewé yẹn ò ní jẹ́ fún yín tẹ́ bá wọ egbò yẹn ò ní gbà wèrè ẹyin nígbà tọmọ Yorùbá dé presidency tọmọ Yorùbá wà mẹ́ yìí ṣé ìgbà yẹn ló yẹ kẹ́ máa jáde síta pé ẹ fẹ́ jà fún Yorùbá nation ṣé Buhari ọmọ Yorùbá ni apọ̀dà dìdìrìn ọ̀dẹ̀ olè ọmọ Yorùbá yìí tó wà mẹ́ àǹfààní mélòó la ti rí mẹ́ wèrè ìgbà tó pé òṣì parallel ló ń bá ẹ jà ló fi jẹ́ kí somebody like àpótí ẹ̀rí wá tẹ̀yìn jẹ́ tẹ̀dẹ̀ fọ́ sínú trap ẹ̀ méje tó ń tepo lẹ́nìí àti ra epo 1000 per litre mo ní ẹni tí ò ní mọ́tò mo tún sọ pé ara epo 1000 per litre ó yẹ kó ní generator kò ní generator níbo ló ti bẹ́ẹ̀ rí alóòṣì ló ń bẹ nínú ayé wọn that is why tí ò bá jẹ́ òṣì tó ń bẹ nínú ayé wọn somebody like àpótí ẹ̀rí wá dẹ̀ gbé yín mọ́ra ó fi yín gbámúgùn ó fẹ́ fi yín gbókùn ẹ̀gbọ́n náà ilé ayé má ti bàjẹ́ o àwọn ọmọ Yorùbá ẹ̀ mà já kíyèsára ẹni ìyà ń jẹ tó ló ń dá foundation lẹ̀ mo rò pé ẹni bá rí jẹ tó bá rí mu ló ń dá foundation lẹ̀ tó ló fi ń ṣàánú èèyàn ẹgbọ́ ẹni ìyà ń jẹ tó ń gbé òrí lẹ́gbẹ́ ẹni ìyà ń jẹ tí ò ní kẹ̀kẹ́ tó ló ń dá foundation lẹ́ẹ̀mọ̀ pé jìbìtì ló fẹ́ fi lù àpótí ẹ̀rí nígbà tó mọ̀ pé ìyá Ọbásanjọ́ ó mọ ibi tó ń gbé ó yá òru ló kó ẹrù ẹ̀ ló kó jáde ní èrúùmù tó ń gbé ní Abẹ́òkúta ẹni tó ń gbé nínú èrúùmù tó ń sá káàkiri tí bùbá kò bá ṣòkòtò tán tó lóun dá foundation lẹ̀ òun fi ń ṣàánú báwo ènìyàn ẹ mọ̀ pé jìbìtì ló ń lù àpótí ẹ̀rí ò ní ṣe rere látòní lọ atẹ́gùn àlàáfíà ò tún fẹ́ sí. ìwà ni ó máa bọ níwà bẹ́ẹ̀ ni ojú kòkòrò ó lè bó ṣe gé ayé ọmọ bọ̀tà kúrú bẹ́ẹ̀ náà láyé ẹ̀nà ṣe máa kúrú gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbógun ti ìran Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní pé kí ọjọ́ ọ̀la Yorùbá kó má dùn kí ìran Yorùbá bá lálàáfíà ẹ̀yin náà ẹ̀ lè lálàáfíà lágbára Olódùmarè tẹ́ bá rìn nígboro ẹ mọ̀ pé ìyà ń bẹ nígboro tẹ́ bá rìn nígboro ẹ mọ̀ pé ohun tó ń pè ní authentic ìyà àníkàgbàdà wálẹ̀ àwọn ará Ògùn ti ń pariwo ń sìn àpótí ẹ̀rí ó yá ìwọ àti àwọn Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ bá lè lọ sí Ọ̀yọ́ state ní màyà ẹgbẹ́ Ògùn state lọ wọ́n láwọn Fúlàní ti fẹ́ pa wọ́n tán bẹ́ẹ̀ mo rí nínú níùsì gan tẹ́lẹ̀ àwọn Fúlàní ti fẹ́ gbàjọba Ògùn state ní gbangba lọ́sàn gangan náà ń da màálù láàrin ìlú wọ́n láwọn yẹ pé fídíò wọ́n yà wọ́n Fúlàní yẹ wá padà pé fídíò tó ṣe ló máa pa ẹ́ ìyàtọ̀ pọ́nbélé tó wà láàárín àwọn Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí Àgbẹ̀kọ̀yà ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí ẹgbà Ògùn state lọ gbà yẹn lẹ́bàá tó mọ̀ pé lágbára don't wait till federal government will give you power kẹ́ ẹ tó gbé súnmọ́ àwa tá a ṣe Yorùbá nation ẹ kọ́kọ́ lọ fèsì àwọn Fúlàní àwọn ọmọ wèrè àwọn olè àwọn jánujánu ìgbà tó ti jẹ́ pé oríṣiríṣi security ló ti wà kò jẹ́ ká mẹ́lẹ̀ tó jẹ́ òótọ́ wọ́n dẹ̀ ń ba àwọn nǹkan táwọn bàbá wa ṣe é lẹ̀
Àgbẹ̀kọ̀yà nígbà yí Àgbẹ̀kọ̀yà àwọn bàbá wa sọ fún wa wípé ordinary person ò lè wọnú Àgbẹ̀kọ̀yà wọ́n á screen yẹn ṣé lóòótọ́ ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ṣé ọmọ Yorùbá ni are you a genuine Yorùbá man are you ready to serve Yorùbá man lábẹ́ bó ti wù kó rí kì í ṣe àwọn tòde òní áàpù tápà wọ̀ nínú Àgbẹ̀kọ̀yà áàpù ìṣòbò wọ̀ nínú Àgbẹ̀kọ̀yà áàpù màdíkùrí wọ̀ nínú Àgbẹ̀kọ̀yà áàpù Ghana wọ̀ nínú Àgbẹ̀kọ̀yà áàpù Sokoto wọ̀ nínú Àgbẹ̀kọ̀yà wọ́n wá gbé bílà oníburúkú tó ní wọ́n máa pẹ́ra wọn ní Àgbẹ̀kọ̀yà ìkíníkan níríkan yóò gbọ́ ọbẹ̀ wọn àti ẹ̀jẹ̀ kí ló gbọ́ ọbẹ̀ yóò nítumọ̀ mọ́ bombastic àwọn ọ̀sìnwé ọmọ agbára tẹ́ ẹ̀yin ní ọmọ Yorùbá lẹ́bí dojú ìjà kọ irúkúrú ọbẹ̀ wèrè irúkúrú ọbẹ̀ wèrè bí kan náà ṣe jáde nìyẹn tó lówó OPC Gani tó ní kí Sunday Igboho jáde síta kọjọ ṣe rí ọwọ́ wèrè wọ́n pa ọmọ Yorùbá ń bẹ̀ wọ́n jáde síta kán lọ bá wọn kọ́ ní ẹ́ nígbà tí àwọn Fúlàní rí àwọn OPC tó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn Fúlàní wọ́n pa pẹ́tẹ́pẹ́tẹ́ sáwọn Fúlàní yẹn lára àwọn Àgbẹ̀kọ̀yà lọ́dọ̀ kojú wọn ní màyà ó bí a bá ṣe kojú àwọn Fúlàní yẹn àwọn Àgbẹ̀kọ̀yà kò ní wọn àrí yẹn wọ́n mọ̀ kẹta bá lọ fèsì Fúlàní ikú ni straight ọmọ Yorùbá náà halẹ̀ mọ́ kò ní dáa fún yín òfò lẹ máa ṣe òfò ilẹ̀ Yorùbá tẹ̀ǹtẹ̀ yẹn máa níyín lára tẹ́ fi sọ wípé àwọn tó sọ wípé ó tó àkókò kí ìran Yorùbá ó nísinmi tẹ́ ní rárá ìran Yorùbá ò ní nísinmi ẹ̀yin gangan ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí ẹ̀ ní nísinmi ẹ̀ ní nísinmi o mo sọ fún yín tẹ́lẹ̀ bá máa sọ pé Oòduà máa gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má pe Oòduà mọ́ gbogbo ọmọ Yorùbá kọ́ kì í ṣe gbogbo Yorùbá ní ọmọ Oòduà ẹ máa ní ilẹ̀ Yorùbá máa gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ilẹ̀ là ń tẹ̀ kí ilẹ̀ máa ru mọ́ àwọn ọ̀dàlẹ̀ kí afẹ́fẹ́ kó máa ṣọwọ́ òdì sí wọn àwọn bí àkótí ẹ̀rí kí ilẹ̀ Yorùbá kó máa ru mọ́ wọn lẹ́sẹ̀ àwọn tó ní ìran Yorùbá ò ní nísinmi nìyẹn àwọn tó sọ wípé ìyà tá à ń jẹ ká máa jẹ lọ torí ìbáṣejì àwọn náà fẹ́ gba brand envelope ẹ mọ̀ pé bí Gani ṣe ń pàrẹ́ di gọ́ọ̀mẹ́ntì ọ́fíìsì náà nígbà yẹn lónìí yẹn tó ń ṣe bí èèyàn gidi tó fi lọ gba kọ́ńtàtì pipeline lọ́dọ̀ Jonathan àwọn eléyìí náà wá kọ́ńtàtì lọ́dọ̀ federal government ni pé tí federal government bá fún wọn lórí ọ̀fẹ́ àwọn máa gbé súnmọ́ wa tẹ́ ẹ̀ bá gbé súnmọ́ wa kò ní dáa fún yín tẹ̀ orúkọ ní tèmi bàbá Èkìtì ló ń jẹ́ Èkìtì lèmi wà Adó Èkìtì ni mò ń gbé ọmọ bíbí ìlú Èkìtì pọ́nbélé lèmi bàbá tó bí èmi is from Èkìtì ìyá tó bí èmi is from Èkìtì I'm a genuine Yorùbá man èmi ò ní wà lára ẹ̀yin wèrè tí fọwọ́ sí júwèlé bàbá yín kò ní dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́sọ wípé ń tẹ́gbẹ̀ ní ìtura ò ní ṣẹlẹ̀ nínú ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá kò ní dáa fún yín ó lè bóyá ilẹ̀ mọ̀ Tinubu gbé jù yín lọ tí Tinubu bá tẹ̀ máa fún yẹn ní contract á wá jẹ́ ẹ̀yin ránran òun yìí ẹ̀yin àpótí olè ó gbá wọn lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí ìgbà tó ní pé wọ́n pálábà ṣégi ló sá kúrò mẹ́ àwọn tètè gẹ́ẹ̀tì ẹ̀ lọ́dọ̀ wọn ló yá dànù Tàgbẹ̀lọ́ba tó ló dálẹ̀ l'Abẹ́òkúta ẹ̀yin tẹ́ ẹ kówó fún ẹ̀sìn jáde síta kẹ́ ẹ béèrè pé níbo ni owó Tàgbẹ̀lọ́ba àgbẹ̀ Tàgbẹ̀tọ́ lọ́dẹ tó ló dálẹ̀ òun dà àpótí wèrè ó bóyá babaláwo ni a ò mọ̀ bóyá pásítọ̀ ni bóyá ìmáàmù ni a ò mọ̀ chameleon olè ó wá lọ́wọ́ àwọn olè ẹgbẹ́ rí ooo Yorùbá pé nínú ìwà wọn nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ìwà jọ̀wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ọ̀rẹ́ mi
nínú fọ́nrán yìí bàbá Èkìtì ṣe àpèjúwe àwọn Àgbẹ̀kọ̀yà gidi pé ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ ọ̀pọ̀nbélé tó wà láàárín àwọn ọ̀rẹ́ mi jọ bí mo sì jọ ọ̀rẹ́ mi àti Àgbẹ̀kọ̀yà. làwọn bàbá wa ìgbani wá sọ pé akóbánini kì í yára wọn àwọn ọmọ olè ẹgbọ́n náà rí pé ojú ọmọ yìí àpótí ẹ̀rí ó jọ Fúlàní ṣàkíyèsí pé ojú àpótí ẹ̀rí jọ Fúlàní. Bàbá kan ló sọ fún mi lẹ́nìí ó ní nígbà tó dé ọ̀dọ̀ òun ó wò dáadáa pé ṣé ọmọ yìí lóòótọ́ ṣe Yorùbá ni. Bàbá yẹn ní òun bí léèrè pé ṣé Yorùbá gidi ni wọ́n ṣá. Ẹ̀yin náà ṣàkíyèsí ṣojú àpótí ẹ̀rí ṣojú ọmọ Yorùbá ṣojú ọmọ Yorùbá ó lè ìwọ àti àwọn Àgbẹ̀kọ̀yà ẹ̀tẹ́ ẹ̀ bá jáde síta kẹwàá àtàkì àwọn tó ṣe Yorùbá nation ẹ̀ ní ríre gbámú ẹ̀ mọ̀ lé ní ẹ̀ ní bá ó tọ́ pẹ̀lú òṣì tó bẹ nínú ayé yín yẹ kò ní kúrò nínú ayé yín o bẹ́ẹ̀ jáwé nílẹ̀ Yorùbá kò ní í ṣiṣẹ́ fún yín kẹwà egbò nílẹ̀ Yorùbá kò ní í ṣiṣẹ́ fún yín torí pé ẹ ti dálẹ̀ Yorùbá ó lè níyín ó lè àpótí ẹ̀rí tó lóun lọ sórí òkè òun àti ìyá wèrè kókìnì Blessing Àgbájé tán ni wọ́n ń gbàdúrà wọ́n ń gbà ojú Yorùbá màmá rí o pé wọ́n ń gbàdúrà kí orílẹ̀-èdè Yorùbá lè dúró ó gbà wọn yẹn tán ó sá kúrò lọ́dọ̀ wọn ìgbà tó jẹ́ pé wèrè làwọn yẹn náà ibi tọ́pẹ̀ ti jiná náà wá kiri ẹ̀yìn ẹlẹ́yin làwọn fẹ́ sàbálé lórí àwọn wèrè àwọn gọ̀ǹgọ̀ṣú àwọn òdìdà rẹ̀. Mo ní mo pè lọ́jọ́ kan pé àkótẹ́ ẹni mo gbọ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó ń gbéra ẹ̀ ṣe pè ní pé láyé ohun tó máa mú òun dojú ìjà kọ Yorùbá tó máa kẹ̀yìn sí Yorùbá kí ayé òun kó rí báṣubàṣu ayé ẹ̀dẹ̀ máa rí báṣubàṣu ni mo ti sọ mi ò gúùdù ká máa rìkọ́dù èèyàn ni gbogbo pẹ́ tó bá jẹ́ pé mo gúùdù ni pé ká máa rìkọ́dù èèyàn gbogbo voice message ní ìbá rìkọ́dù ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ wojú wọn dáadáa àpótí ẹ̀rí àti àwọn Àgbẹ̀kọ̀yà ẹ̀ rí pé òṣì ń sọ̀rọ̀ jáde nínú ayé wọn owó làwọn wá bí ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa dára kò kàn wọ́n owó làwọn ń wá bí ọjọ́ ọ̀la Yorùbá bí omi ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa tòrò kò kàn wọ́n náà fi sick tó fi declare wọn àṣewọ́ Nàìjíríà pé kí àwọn náà bí àwọn náà rí àǹfààní láti rí nǹkan bùjẹ ní ọ̀dà gọ́ọ̀mẹ̀ntì Bọ́lá Ahmed Tinubu àpótí ẹ̀rí ó dáràn ó ti ṣílẹ̀tẹ̀ ó ti ṣìwàwù ó dẹ̀ ti ṣiṣẹ́ we are expecting you ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí àwa náà ti máàkì orúkọ àti máàkì ojú yín ẹ̀yin Àgbẹ̀kọ̀yà àpótí ẹ̀rí mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ má dúró dìgbà tí Tinubu máa fún yín ní go ahead kẹtọ́ àtàkì àwọn Yorùbá nation don't wait don't ever wait before federal government give you go ahead kẹtọ́ àtàkì àwọn Yorùbá nation tẹ́ ẹ bá ní bọ́lọ́run bẹ̀ ẹ̀yin wèrè játijàti ọmọ olè ọmọ ìrankíran tí fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ ọmọ àìjọbẹ̀rí ni yín tí wà bẹ̀ sáyà àmọ̀ pé òṣì ló mú yín ṣe ń tẹ́ ẹ ṣe àmọ̀ bóyá ìyẹn ti sọ wí pé tẹ́ bá ṣe ẹ̀rí owó gbà federal government àbòwé àwò yín tó nǹkan kan àmọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà tó jẹ́ gẹ̀ẹ́ni o àmọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá nation ó mọ múláyà wọn. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.